ẹ kúrọ̀lẹ́, ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Èmi ni Òbí Akin. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ nígbà tí ẹ dé Àmọ̀tẹ́kùn? Èmi mo wá lánàá tí mo sọ pé àwọn Haúsá gba machine lọ́wọ́ mi. Wọ́n dẹ̀ mú Haúsá kan tán lórí machine tán mú pẹ̀lú handcuff lọ́wọ́ tán fi sínú cell tí tán ní tó bá di èmi pé a máa lọ sẹ́kọ̀tà ní Àkúrẹ́. Mo dẹ̀ ti dé báyìí ní àárọ̀ nìkan bíi 7:30. Ìgbà tí mo dé àwọn Àmọ̀tẹ́kùn sọ pé ẹni tán arrest tó ti disappear kò nínú cell. Ẹ jọ̀ọ́ gbà tẹ́ ẹ débi sẹ́ẹ̀lì yẹn, ǹjẹ́ wọ́n fọ́ ní ṣáná já ọ́fíìsì wọn ń bẹ̀ nàbí báwo náà ló ṣe rìn? Kí ìtàn fi tì í ó wà lẹ́nu ẹ̀, wọn ò ṣí kí wíńdò ẹ̀ lélẹ̀, wíńdò ẹ̀ kéré, èèyàn ọmọ kékeré gan ò lè gba ojú wíńdò yẹn. Ẹ jọ̀ọ́ kí làwọn ìgbésẹ̀ tán padà gbé nípa ọ̀rọ̀ ọmọ tó lọ tó sá lọ tí wọ́n ní wọn ò rí mọ́? Wọ́n pe ọ̀gá wọn Daland Sẹ́ríkì wọn. Sẹ́ríkì yẹn wá ní àná tó ń sọ fún àwa níbí báyìí pé kí n má wọ́ọ̀rì pé machine mi pé òun máa bá mi wá jáde. Ìgbà tó wá di èní báyìí ó lóun mọ bọ̀bọ̀ yẹn rí. Mo wá ní àwọn àtẹ́kọ̀ọ́ sọ pé kò mọ bọ̀bọ̀ yẹn rí. Láàárọ̀ àná ẹ ra bread àti mineral ẹ rà wá ẹ wá fún mineral tútù àti bread ẹ dẹ̀ ní ẹ mọ bọ̀bọ̀ yẹn rí. Ẹ jọ̀ọ́ láti ẹ̀kan yẹn ǹjẹ́ ó ní nǹkan míì tí wọ́n tún ti ṣe ìgbésẹ̀, kí làwọn nǹkan táwọn Àmọ̀tẹ́kùn tún ti padà ṣe? Wọ́n ní a lọ sí ọ̀dọ̀ àwọn ṣáṣá lọ́hùn, a lọ bá wọn bí ká lọ ṣáàsì ọ̀dọ̀ wọn. Gbàtà débẹ̀ àwọn sójà mẹ́ta la bá ń bẹ̀. Àwọn sójà òde aláwọ̀ àwọn Àmọ̀tẹ́kùn tó ń ṣáàsì environment bẹ̀. Ẹ jọ̀ọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí nípa àwọn tó wà ní ìjáàjì ọmọ tí wọ́n mú? Ṣé fọ́ọ̀tì àwọn èèyàn ni àbí bóòlù ìrìn yẹn bẹ́ẹ̀ lẹ ṣe rí ọ̀rọ̀ ọ̀hún sí? Ìgbòho gan tó lóògùn ní Nàìjíríà téèyàn mọ̀ pé ó lóògùn ó wà nù cell. Ìgbòho disappear nù cell. Bọ̀bọ̀ yìí àwọn Àmọ̀tẹ́kùn sọ pé ó disappear bọ̀ àwọn tó wà night wọ́n náà àwọn méje ló wà night, wọ́n náà àwọn mẹ́ta lọ fún patrol pé àwọn mẹ́rin ló kù sí ọ́fíìsì. Ní àárín àwọn mẹ́rin yẹn ni kírímìnà ti lọ. Ẹ ṣe sàádúpẹ́. Ẹ̀yin èèyàn wa Àmọ̀tẹ́kùn la wà báyìí, à ń béèrè bí àwọn ọmọ yẹn ṣe disappear torí kò possible kọ́ ọmọ disappear kúrò ní kíní. So ẹ jẹ́ èèyàn wa jáde sí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ bá wa dá sí o.